ẹ darapọ̀ mọ́ ọmọ yín olólùfẹ́ yín ọmọọba Adéwálé Adédayọ̀ ní déédéé aago 10 àṣálẹ́ gbogbo ọjọ́ àìkú Sunday lórí ètò àtúpalẹ̀ àrọ́bá lórí ìkànnì Diamond FM. Ó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye ìtàn kò ṣeé má gbọ́ ni. Dákẹ́kẹ́ àwa la lókè la ṣe ń gòkè òkè náà bí wá sí láti ń fẹlá àti ń gbé nínú àwọn òkè tipẹ́ àwa la lókè ọmọlá òkè ṣòkè bọ́lá o òkè yìí di òkè ọlá la lókè owó ara wọn lókè dí o pẹ̀lú òkè bòde òkè pàrọ̀ tó fi dórí òkè òtúbú àtúnlọ́mọ lókè transformer banjọ. Èdùmàrè bàbá ti sáyìn sọ̀rọ̀ àwa bí mo dá kẹ́kẹ́ làwa ṣe ń gòkè sí o. Bóyá ó tún gbèdé Oyèlákin Adébáyọ̀ Adéwálé the Prince Presenter ó tún gbèdé. Bóyá ó tún gbèdé Oyèlákin Adébáyọ̀ Adéwálé the Prince Presenter ó tún gbèdé. wọ́n ní kílẹ̀ ó ṣe bà kò fẹ́ ṣe bà láyé fi tẹ́ ẹ nílé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ayé ní kílẹ̀ ó ṣe bà kò fẹ́ ṣe bà láyé fi tẹ́ ẹ nílé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ǹjẹ́ kẹ́ni náà tún ṣe bà kò fẹ́ ṣe bà àgádì ń tọ́ ń gbélé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ǹjẹ́ kẹ́ni náà tún ṣe bà kò fẹ́ ṣe bà àgádì ń tọ́ ń gbélé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. wọ́n wá ní kága náà tún ṣe bà kò fẹ́ ṣe bà ìtẹ́ni ń tọ́ ń tẹ̀lé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ayé ní kága náà tún ṣe bà kò fẹ́ ṣe bà ìtẹ́ni ń tọ́ ń tẹ̀lé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ìtẹ́ náà tún ṣe bà kò fẹ́ ṣe bà lọ́ba kò rí ìtẹ́ o. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ayé ní ìtẹ́ náà tún ṣe bà kò fẹ́ ṣe bà lọ́ba kò rí ìtẹ́ o. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. wọ́n wá ní kọ́ba náà tún ṣe bà kò fẹ́ ṣe bà adédi ń tọ́ ń délé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ayé ní kọ́ba náà tún ṣe bà kò fẹ́ ṣe bà adédi ń tọ́ ń délé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ìgbà tádé náà ó tún ṣe bà ìyẹ́ méjì òkòkò náà ń gbélé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. adékọ̀ adé náà ó tún ṣe bà ìyẹ́ méjì òkòkò náà ń gbélé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ẹ rí ìyẹ́ náà ó tún ṣe bà lè ṣí fi fò tó bà lè téńté yẹn. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ẹ rí ìyẹ́ náà ó tún ṣe bà lè ṣí fi fò tó bà lè téńté yẹn. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. tọmọdé ò tẹ rí bá a fagbá o kò lè ṣeun tágbà ń ṣe bó fètè ṣe mo fẹ́ kẹ́ ẹ̀ mọ́ kò
lẹ́yìn tó máa dá. ewúrẹ́ tó wọlé tí òjúbà ló yọ̀wò lórí, àgùntàn tó wọlé tí òjúbà irú wọn ló dẹ̀ràn àmúso. mo wọlé mojúbà lálẹ́ tòní, ẹjọ́ kojú mi ṣe àdáṣe ní wọn ìbà ò gbọ́dọ̀ mú mọ́ o. ṣe báwọn kan ti kọ́kọ́ rìn sí wa. ìbà ládéládé, ìbà lóyè lóyè, ìbà ọ̀tọ̀kùlú ìlú, ìbà àwọn àgbààgbà tán jẹ̀ṣẹ́ bì, ìbà ilé tó kún tí ò ní náà, ìbọjà tó kún tí ò rérò, ìboko tó pọ̀ tí ò ní rúgbìn. mo ṣe bà lálẹ́ tèmi, ẹjọ́ ojú mi ṣe o, àdáṣe ní wọn mọ̀ ìbà ò gbọ́dọ̀ mú mọ́. ìbá baálé ilé ilégbèjàdó, ìbẹ̀yìn ìyálé ilé ẹlẹ́gbẹ̀rin ìgbákọ̀. mo kí yín kó àjálẹ̀ níbikíbi tẹ́ bá ti ń láǹfààní láti gbọ́ mi lálẹ́ tòní. ọtún ẹ̀ ni mo tún wá fún yín lálẹ́ òní o, lórí ètò yín, ètò wa tá a pè ní àtúpalẹ̀ àrọ́bá. àtúpalẹ̀ àrọ́bá lètò, ètò làtúpalẹ̀ àrọ́bá, níbi tẹ́ ti máa láǹfààní láti máa fetí gbé lóní kọ̀ǹgbẹ́kọ̀ǹgbẹ́, tẹ́ ti máa fetí gbé lóní kọ̀ǹgbẹ́kọ̀ǹgbẹ́, àwọn ìtàn tó dòwe, àwọn orúkọ ọba ìlú, ó tàn lórí bí a ṣe tẹ ìlú dó, àwọn ogun mọ́ni gbàgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́mọ láǹfààní láti gbọ́. mo ń kí yín káalẹ́, mo ń kí yín káàbọ̀ sí ìkànnì alálùbáríkà, ìkànnì tó yàtọ̀, ìkànnì Diamond 885 FM tá a kalẹ̀ sírìtì ayọ̀ nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ kú àjálẹ́ o, kámbó ẹ kú àmójúbà ẹ̀mú gbòǹgbòǹ, ẹ kú àmójúbà àtẹlẹsẹ̀. mo tún ti dé wérewére bí ìjà alẹ́, mo dé wàràwàrà bí ejò òwúrọ̀. Adéwálé Adédayọ̀ agbólóhùn bí ọ̀jẹ̀, mo tún ti dé pàpàpà bí èjì ìyálẹ̀ta. ìmúlò ní kámbó àgbọ̀nsalẹ̀ lónìí ọ̀hùhọ́hù, ìpín ìpínlẹ̀ ojú tí òjọ̀rà la fi mọ àwọn ìyá lóbìnrin. àṣà òjò kọ́núgbà òde òjòjò afàyàfà, eégún tí ó ṣe bí ilébí òsì òsà tí ó ṣe bí ògún òsì lágbẹ̀dẹ. mo tún gorí agbágbé lálẹ́ tèní, ẹjẹ́ ojú mi ṣe àdáṣe ní ọmọ ìbà ò gbọ́dọ̀ wọn mọ̀. mo júbà lálẹ́ tòní, ẹ mọ̀ jẹ́ kó hun mi o. ìbà lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, ọba tó ní kí bẹ̀bẹ̀ ó máa bẹ, tó bá wù ú ó lè ní kí bẹ̀bẹ̀ ó má sí mọ́. òun lọ́ba lánàá, ọba lónìí, àìkú ẹ̀sà ìpapòdà, alápá àkábíkábí, gbẹ̀ngbẹ̀lẹ̀kú dàbí òwú, ọ̀ràn mọ́ lájòsí mọ́ lọ, aṣíwájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀, gbòǹgbòdìlé Jésè, kìnìún ẹ̀yà Júdà, ẹnìkẹrin nínú iná ìléru, ẹni tó pa kìnìún lẹ́nu mọ́ fún Dáníẹ́lì nínú kìnìún lọ́jọ́ kìíní àná. mo sá kákàtọ́, mo kó bẹ̀rẹ̀ fún ọ, ìwọ ni wọ́n mọ̀ sìn, ìwọ ni wọ́n mọ̀ ń kí, nítorí pé ìwọ lọ́pọ̀ ẹ̀mí tọ́ sí, ìwọ ló dá mi sí tó jẹun wà títí dòní, ìwọ ló sì ń jẹ́ kémi àtàwọn olólùfẹ́ mi ká máa fi àìkú ká máa fi dẹ́gbẹ̀rà. mo tún ṣe bàbá báyìí lálẹ́ tòní o, ẹ̀jẹ̀ ojú mi ṣe o. ibẹ̀ yín àgbààgbà, ìbà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán ti wí kí n tó máa wí, ìbà àwọn tán tún máa wí lẹ́yìn wa, ìbà gbogbo àwọn àgbààgbà tán jẹ̀sẹ́ bì, ìbà àwọn panumọ́ olókìkí, àjímọ̀jẹun tó léegun arúgbó aṣọ mọ́balẹ̀. mo ṣe bá yín lálẹ́ tèní, gbogbo tí wọ́n wí lálẹ́ tèní ẹ má fi bí mi o, nítorí wípé èmi ò wá láti wá sọ̀tàn fún yín, mo kàn fẹ́ já ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni. mo ń kí yín káàbọ̀ sórí ètò àtúpalẹ̀ àrọ́bá ní ìkànnì Diamond FM lálẹ́ tòní. ìtàn tá la fẹ́ sọ, ìtàn wo lágbéyẹ̀wò? ẹ mọ̀ bọ̀ lójú òpó ìtàkùn àti àṣekáyé Facebook Diamond 885 FM, wọn lẹ́yìn máa wò mí kétékété. tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ̀yin kan kọ́mẹ̀ntì kẹ́ ẹ bá ń pín káàkiri àgbáńlá ayé, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹjọ́ wúlò fáwọn míì, ẹ jẹ́ káwọn míì náà tún jàǹfààní ẹ̀, torí pé lálẹ́ òní nǹkan gbé nǹkan anu aláre ó jẹ̀gbá pẹ́pẹ́ yóò pọ̀n mọ́. àpáta lé olóko dá sí. Adéwálé Adédayọ̀ ló kọ́ tèmi, ọmọ wọn ní Mọ̀dákẹ́kẹ́ àkọ́ráyè, ọmọ ogun tẹ̀lúdò, ọmọ akin lójú ogun àtọ́fìjàgbọ́dẹ bíjà ọ̀bá sí mọ́ máa lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó, máa wọ baba ńlá kú baba ẹni máa tọ́ mi ẹni mi kùkù tí ara rẹ̀ lómì, ọmọ olórí baba ẹni là á kú sí ọmọ ẹ̀yà kọ̀ tí ń fọ̀n lórí igi àràbà. mo tún ti dé lálẹ́ tèní, bá àgbédé àkọ́ bí ọ̀bọ làárì, ẹ̀jẹ̀gẹ́ àmọ́ ọkọrin tẹ́yẹ ní àmọ́ ọkọ. mo tún ti dé, mo gà sí ara sórí àti ètò lálẹ́ tòní. ẹkùnrin ọkọ ìyàwó ẹ̀rúmọlẹ̀ tí ń gbénu rédíò kún yànmùyànmù, ẹn tó ń bì sínú gbó tí ń bi rẹ̀ padà sójú ọ̀nà. àpáta lé olóko dá sí àlùjànnú ènìyàn tí dẹ́rù ba rẹ̀ láàjìn. mo tún ti dé lálẹ́ tòní o, sórí ètò àtúpalẹ̀ àrọ́bá. lálẹ́ yìí bá ṣiṣẹ́ rèé,
ẹ mọ̀ pa àṣẹ̀ṣẹ̀ sísọ lójú ẹ̀ lọ́sẹ̀ tó kọjá ni ìfilọ́lẹ̀ rẹ̀ rèé mo kó oríṣiríṣi ìtàn wá fún yín lálẹ́ tòní wọ́n mú ìpè 10 kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn ọ̀hún ìpè 10 ọ̀hún ni wọ́n fi ṣàlàyé lẹ́ẹ̀fìmọ̀ sọ pé ìtẹni tá a fẹ́ gbọ́ lálẹ́ yìí rèé wọ́n fún yín ní oríṣiríṣi orúkọ àwọn ènìyàn tí mo kó ìtàn wọn wá lálẹ́ tòní o. ẹni ẹ̀kọ́kọ́ ro balẹ̀ yá tẹ́ ẹ bá ti wá ìtàn ẹni tó bá pọ̀ jù nínú èèyàn 10 tó bá kọ́kọ́ pè ìtàn ni wọ́n mú wá fún yín lálẹ́ yìí tẹ́ láǹfààní láti gbọ́. ẹ̀yin mọ̀jẹ̀sín kéékèèké ẹ mú gègé ẹ mú kálámù ẹ mú gègé ẹ mú tákàndá kẹ́kọ̀ọ́ nǹkan lẹ̀ lálẹ́ òní nítorí pé ẹ kọ́gbọ́n lórí ètò lálẹ́ òní. wọ́n ní bọ́mọdé ò bá bá tàn ó di dandan kó bá rọ́bá àrọ́bá ni bàbá ìtàn. bí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lù nítorí pé ìṣẹ́ kan ìdédé iṣẹ́ bẹ́ẹ̀ bá róbìnrin tí ń jẹ́ kúmọ́lù ẹ lọ wádìí dáadáa a jẹ́ wípé ikú ti pa akin tí ń bẹ nínú ilé wọn ni. ẹ káalẹ́ mo kì í yín káàbọ̀ sórí ètò àtúpalẹ̀ àrọ́bá èèyàn lálẹ́ tòní. mo kì í yín sí Mòróntélú mo kì í sí mọ̀sí àkárùbà mo tún kì í sí wọ̀nràn níbi ojúmọ́ tí mo wálé ayé. lálẹ́ òní ìtàn tí mo fẹ́ jẹ́ kí aláǹfààní láti jọ gbéyẹ̀wò màá ná mẹ́tẹ̀ẹ̀ta yìí. àkọ́kọ́ ó nìtàn ogun tó pa ilẹ̀ Ìjẹ̀ṣà Ìlá Ìgbómìnà Àkókó Èkìtì tó mú wọn dọ̀kan atógun tó pa Ìbàdàn Ọ̀yọ́ Mọ̀dákẹ́kẹ́ tó pa gbogbo wọn papọ̀ tó mọ̀ náà dọ̀kan ogun tó mú kí Ifẹ̀ ṣàtìlẹ́yìn fún Ìjẹ̀ṣà tó mú kí Ìjẹ̀ṣà ṣàtìlẹ́yìn fún Èkìtì ogun tó wá mú kí Ìlọrin káwọn náà ṣe bẹ́ẹ̀ kán jáde tán o káwọn náà sọ pé wọ́n fẹ́ ṣàtìlẹ́yìn èèyàn fẹ́kìtì ogun Kírìjí mo ń perí hùn ogun abẹ́lé ọlọ́dún 16 ni. tó bá jọ̀ ńlẹ́ fẹ́ gbọ́ lálẹ́ tòní ẹ kàn pé kẹ́ sókọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí ẹ máa bọ̀ lójú òpó Facebook Diamond 88 FM lẹ́yìn máa wò mí kẹ́ ẹ máa fi sójú ibẹ̀ náà wọ́n máa kà á ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yìn tèmi. ẹlẹ́ẹ̀kejì tí mo tó fẹ́ jẹ́ kẹ́ ẹ mú lára àwọn ìtàn tí mo kówó de lónìí ó nìtàn bá a ṣe tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó. ta ló kọ́kọ́ dé Ògbómọ̀ṣọ́ gan? ta ni Ògúnlọlá Ògúndìran? ta ni Ọ̀ṣíntólú? ta ni Òṣìnlẹ̀? ta ni Alẹ́? ara àánú pé bó la ṣe tẹ̀lú Ògbómọ̀ṣọ́ dó. ṣé lóòótọ́ ni pé ìlú kan ti ń bẹ ní agbègbè Ògbómọ̀ṣọ́ níbi 400 ọdún kó tó di pa tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó? bó bá jò lẹ fẹ́ gbọ́ lálẹ́ tòní ẹ̀yin náà máa bọ̀ ń bẹ̀ lálẹ́ òní. apèdè ọ̀rọ̀ mọ́ pé tàná ọmọ ojúmọ́ kan ọ̀rọ̀ kan èdè kan àṣà kan ọ̀rọ̀ olè tán ọ̀rọ̀ ń bọ̀rọ̀ nílẹ̀ ni. ẹlẹ́ẹ̀kẹtẹ̀ rèé onítàn tó dòwe tó ní ṣe pé ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálẹ̀ Ifẹ̀. kí ló bí òwe ọ̀hún láàrin Ọ̀yọ́ àti ìlú Ilé Ifẹ̀? ní tẹ́ ẹ bá fẹ́ gbọ́ lálẹ́ tòní ni wọ́n fún yín gbọ́ wọ́n sì ojú òpó lẹ̀ ẹ láǹfààní láti pè ẹ mọ̀ bọ̀ lójú òpó ìtàkùn àti àṣekáyé Facebook ọ̀hún. ẹ má jẹ́ ń tàn yín èmi nìkan kọ́ mo wà lórí agbègbè lálẹ́ tòní èmi pẹ̀lú rẹ́pítọ̀ ni a jọ wà lórí agbègbè lálẹ́ òní ni a jọ kó físànfísàn ni a jọ ṣe lálẹ́ tòní ni ẹ ti mọ̀ pé a jọ ṣe ni apèdè ọ̀rọ̀ mọ̀ pé tànà àtúntì dé ẹ̀ka àlẹ́ o.
ojú òpó tẹ́ ṣe bẹ́ẹ̀ láti gbà wọlé sórí ètò lálẹ́ tòní ó náà ní 0916 159 1011 0916 159 1011 òun lójú òpó tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ gbà wọlé sórí ètò lálẹ́ òní lójú ìtàkùn ayélujára Facebook kan ẹ mọ̀ bá ń pín lógúnlógún ẹ bá ń pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣí àkíní yìí ẹ pín káàkiri Diamond 885 FM ẹ tẹ́ ẹ bẹ̀ ẹ láǹfààní láti rí Diamond 885 FM Diamond 885 FM òun lẹ́ẹ̀fi láǹfààní láti máa rí wò bí ìran ó yẹ máa dà gìrìgìrì bọ̀ lójú ìtàkùn àti àṣekáyọ̀ ọ̀hún ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní mú ìpìlẹ̀ yọ kọ̀ọ̀kan èjèèjì 0916 159 1011 ẹ kú àjálẹ̀ ó kọyìn ibi tẹ́ ẹ ti ń pè wá yìí ẹ kú àjálẹ̀ ẹ ti wà ń bẹ̀ kí lẹ pọ́ kọyìn yìí ojú òpó ibi tẹ́ ẹ wá ń wọ̀dà ẹ lọ ẹ kú àjálẹ̀ ó kọyìn ibi tẹ́ ẹ ti ń pè wá mọ̀ ń gbọ̀ yín ó kọyìn ibi tẹ́ ẹ ti ń pè mí. Mr. Sunday látọ̀. ó yà ìtàn ta ni ká mú wá nínú mẹ́ta tá a là kalẹ̀ lálẹ́ tòní. Ìtàn àkọ́kọ́ yẹn ni mo fẹ́ ka mú wọn. ìtàn ogun Kírìjí. ó dà àwọn mẹ́ta tá a là kalẹ̀ lálẹ́ òní ó ní ìtàn ogun Kírìjí ìtàn ogun ìlú Ògbómọ̀ṣọ́ ìtàn tó dòwe tó sọ pé ọmọdé gbàgbá gbọ́n làfidálẹ̀ Ifẹ̀ ó di mẹ́ta ǹtẹ́ ẹ̀ bá fẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta oníkẹ́ ẹ̀ mú o àtìrẹ́ nìkan tó mú ìtàn Kírìjí rẹ́tọ̀ máa kà á ẹ̀lú ẹ̀ka alẹ́. ẹ kú ètò ìsálẹ̀ òní jáde mọ́. àmín ó kọyìn bí ẹ ti ń pè. àmín. wàrà yín bẹ́ẹ̀ lẹ́fí máa gbẹ̀tọ̀ yín. àmín. orúkọ tèmi ni comrade Jami Semi láti ìlú Òṣogbo ní Kùlíyà ní kọ́bọ̀ gbogbo ẹ̀. ó yà ń gbọ̀ yín o. ìtàn ọmọdé gbọ́n àgbà gbọ́n àtijálẹ̀ Ifẹ̀. ó ti dẹyọ kọ̀ọ̀kan. ó dà. ó dà ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ sà. ẹ̀ka alẹ́ ó kọyìn ibi tí ẹ ti ń pè. Dorcas láti Iléṣà. ó yà ìtàn ta lẹ fẹ́ já gbọ́ yìí. ìtàn tó dòwe ni o. ìtàn tó dòwe ọmọdé gbà àgbàgbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. bẹ́ẹ̀ni sà. ó dà ìtàn dòwe ó di méjì lápá tibẹ̀ 09161591011 ẹ̀yin tẹ́ ẹ wà lójú òpó Facebook ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa sọ kẹ́ ẹ máa kọ síbẹ̀ ẹ máa kọ ọ̀tún ẹ tún ti dé lálẹ́ òní ta ló tún wà ń bí ẹ̀ ló ẹ̀ka alẹ́ ó kọyìn ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni àìsọ́yà. láti bò. láti Iléṣà. ó yá ìtàn wo lẹ fẹ́ gbọ́ lálẹ́ òní. ìtàn ti Ilé Ifẹ̀ yẹn. ọmọdé gbà àgbàgbọ́n la fi dálé Ifẹ̀. bẹ́ẹ̀ni. ó di mẹ́ta nínú mẹ́rin ẹ̀lú ẹ̀kọ́ àjálẹ̀ ó kọyìn ibi tẹ́ ẹ ti ń pè. ẹ káalẹ́ o. ẹ káalẹ́. ẹ pẹ̀lẹ́. orúkọ tèmi ni Frayo láti Powerline. ìtàn ti Ògbómọ̀ṣọ́ yẹn ni mo fẹ́ gbọ́. ó di ìtàn Ògbómọ̀ṣọ́ ẹyọ kan ìtàn ọmọdé gbà àgbàgbọ́n ó di mẹ́ta ìtàn tí ó ní ṣe pẹ̀lú ogun Kírìjí ẹyọ kan àti rí ìpè márùn-ún ẹ jẹ́ ká tún mú ìpè míì sí i ẹ̀ló ẹ̀ka àlẹ́ ó kọyìn ibi ẹ̀ ti ń pè ẹ̀ka àlẹ́. Bọ́lá láti lè sà mo ní fẹ̀sì nínú Kírìjí yẹn Kírìjí ni kẹsàn fún wa. Kírìjí náà di méjì òye ẹ̀já tún tẹ̀ wájú ẹ̀ló ẹ̀ka àlẹ́ ó kọyìn ibi tẹ̀ ti ń pè. ẹ̀ka alẹ́ o. ẹ̀ka àlẹ́ ó kọyìn ibi tẹ̀ ti ń pè. láti ṣàwọ́ àwọn gá ọmọ oníbú ẹja. láti ìlú wo. ṣàwọ́ àwọn gá ọmọ oníbú ẹja. láti ìlú wo láti ìlú wo. ṣàwó. ó yá ìtàn wo lẹ fẹ́ gbọ́ lálẹ́ òní. ìtàn kọ́ obìnrin tí ó ní òun ṣe pétrà. ẹ̀lú ẹ̀ka alẹ́ ọ̀tọ̀ níbi ẹja sí o. ẹ̀ka alẹ́ sà. ẹ̀ka alẹ́ ó kọyìn ibi tẹ̀ ti ń pè mí yìí. tèmi tọ́pẹ́ láti fẹ́ ní sà. ó yá o ìtàn wo lẹ fẹ́ gbọ́ lálẹ́ tò nínú mẹ́ta tá a là kalẹ̀ yìí. ìtàn ogun Kírìjí ni sà. ogun Kírìjí di mẹ́ta ìtàn dòwe di mẹ́ta ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ẹyọ kan tó túmọ̀ sí pa àti mú ìpè méje ó yá ẹ̀lú ẹ̀ka alẹ́ ó kọyìn ibi ẹ ti ń pè wá.
ẹ káàlẹ́ ó kọyìn bí ẹ ti ń pè wá. fẹ́dà sinmi náà ogun iléṣà ni. hello ẹ káàlẹ́ ó kọyìn bí tẹ̀ ti ń pè. ẹ káàlẹ́ ó kọyìn bí tẹ̀ ti ń pè wá yìí. alájà ní kẹlá tọba. ó yá o ìtàn ta lẹ fẹ́ gbọ́ lálẹ́ tòní. ìtàn àkọ́kọ́ ni. ìtàn ogun Kírìjí. bẹ́ẹ̀ni. ó di 4. ìtàn Dòwe di 3. ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ jẹyọ kan. ọ̀dà ẹ jẹ́ kí n tún mọ̀ tẹ̀wájú. ìtàn Dòwe ẹyọ kan. ìtàn Dòwe 3. ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ẹyọ kan ó jẹ́ 4 bá ń kọ́. ìtàn ogun Kírìjí 4 ó jẹ́ 8 ó kù ìpè méjì tí wọ́n mú sí. ẹ̀lú ẹ káalẹ́. ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ìjàpá tààrọ̀. yàtàárọ̀ rí ó kọyìn bí ẹ ti ń pè wá yìí. ọmọọba àti dádé láti Kóyìndé. ó yá ìtàn ta lẹ fẹ́ gbọ́ lálẹ́ yìí. ìtàn Dòwe ni o. ìtàn Dòwe tó ní í ṣe pẹ̀lú ọmọdé gbàgbọ́n la ìdálẹ̀ fẹ́. ìpè kan tó kù tí wọ́n mú lálẹ́ tòní òní ò já gbogbo ẹ̀ tí ó wájà mọ̀ntà mú wá nínú gbogbo ẹ̀ ẹ̀lú ẹ̀ káalẹ́ o. 09161591011 ẹ kú àjálẹ̀ ti wà ń bẹ̀ o. ẹ mọ̀ ká ẹlẹ́ babaláji sẹ́ni ní olúwa ọba lóṣogbo. ó yá o mò ń gbọ́ yín ìtàn talẹ̀ fi amú wa lálẹ́ òní. ìtàn Ògbómọ̀ṣọ́ ni mo fẹ́ kẹ́ ẹ mú wa. ìtàn Ògbómọ̀ṣọ́ lẹ fẹ́ ká mú wa. ìtàn Ògbómọ̀ṣọ́ jẹ́ 2. ìtàn Kírìjí ó jẹ́ 4. ìtàn Dòwe jẹ́ 4. ẹ jẹ́ mú kan sí ká fi wọ̀n tí yóò léwájú lórí ìtàn Ògbómọ̀ṣọ́ àti ìtàn Dòwe lálẹ́ tòní. ẹ̀ló ẹ káalẹ́ ó kọyìn ibi tẹ̀ ti ń pè. orúkọ mi yọ̀lá ìtàn. ó yá ìwo lẹ fẹ́ mú wá lálẹ́ tòní. ìtàn àkọ́kọ́ yẹn mo fẹ́ kẹ́ mú wá. ìtàn ogun Kírìjí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí n kọjá sójú òpó Facebook báyìí ó ti di ìtàn ogun Kírìjí ti di 5. ẹ jẹ́ kí n kọjá sójú òpó Facebook mélòó ló ti wà lójú òpó Facebook yìí àwọn èèyàn mi ti wà ń bẹ̀. ìtàn Dòwe ó di 5 náà má tójú òpó Facebook. ìtàn ogun Kírìjí ó di 6. ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ di 3. ìtàn Dòwe ó di 6. ìtàn ogun ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ìpè yìí wọn ò ní mú ìpè kankan mọ́. ẹni tó bá ó ti pé sẹ́gbẹ̀ẹ́ ara wọn lẹ́yìn ìpè yìí onífìyànjú ẹ̀ wọn ò ní mú ìpè kankan mọ́. ẹ̀lú ẹ káalẹ́ ó kọyìn ibi ẹ̀ tí ń pè. ẹ káalẹ́ o. ó yá o. ìtàn ogun Kírìjí tó túmọ̀ sí pé ogun Kírìjí wọn lásọ nípa rẹ̀ lálẹ́ tòní. ẹ̀yin tèmi tẹ́ ń láǹfààní láti gbọ́ mi nílé ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nítorí pé ìtàn tí wọ́n sọ lálẹ́ tòní ìtàn ogun Kírìjí kí ló bí orúkọ Kírìjí ṣé kan náà ni ogun Kírìjí àti ogun Èkìtì parapọ̀ kí ló dé tógun tún jẹyọ nínú ogun ta ni Àjàyí Ògbórí Ẹfọ̀n ta ni Ààrẹ Látòsà ta ni Fábùnmí Òkèmẹ̀sí ipa wo ni Ògèdèǹgbé Gbógungbòrò kó nínú ogun yìí bó ológun yìí ṣe kan ìlú Mọ̀dákẹ́kẹ́ bó ló ṣe kan ìlú Ilé Ifẹ̀ bó ológun yìí ṣe kan àwọn ará Àkókó bó ló ṣe kan Ìlá tó kan Ìgbómìnà bó ológun yìí ṣe kan ìlú Ìkìrun gbogbo ẹ̀ ní láǹfààní láti ṣàlàyé fún lálẹ́ tòní o nítorí wípé ẹni tó bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀ gbọ́ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n tó tẹ̀ sọ́wọ́ wájú kí n tá ṣàṣà lálẹ́ tòní mo lọ wá mò ń bọ̀ wá o gbogbo ara mo fi ń padà bọ̀ ẹ kú àjálẹ́. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo tàdá ìbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo tàdá ìbá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfà lọ́mọ
ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kan wọ́n á bomi sóòrù lẹ́tọ̀ọ́mi bá ti ń kán wọ́n á gbọ́mọ síbẹ̀ ìbomi yẹn máa kan lé wọ́n ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje bójọ́mọ kọ́ bó bá sì jẹ̀tà lé àṣírí máa tú civilization ló jágbá gbogbo tàdá ìbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ìbá. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun ìyàwó àsìkí tó bá mú débi àrò tí ó níná wọn á wá ṣàdúrà fúyàwó sínú omi wọn á yómi tán mú ìyàdàlẹ̀ látòrí lọ títí lọ dẹ́sẹ̀ fúyàwó láì bọ́ṣọ wọn nítorí kó má bà níṣòro nílé ọkọ civilization ló jágbá gbogbo tàdá ìbá. ọ̀làjúdé. ọ̀làjú ló dé tí ó jẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá wọn ò mọ ìtàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ bí tó ti jẹ wá ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ orírun rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí lálẹ́ tòní kẹ́ ẹ wá gbọ́ wìnrìnwìnrìn lọ́rọ̀ ìtàn ogun Kírìjí ni wọ́n sọ nípa rẹ̀ lálẹ́ tòní kí ni ìtumọ̀ ogun Kírìjí kí ló bí orúkọ Kírìjí ọdún wo ni ìtàn ogun Kírìjí gan-an ló bẹ̀rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ogun Kírìjí ó jẹ́ ogun abẹ́lé tá a lè sọ pé ó pẹ́ jù nítorí pé odidi ń ti ń lo oko bí ọdún mẹ́rìndínlógún ó náà fi jagun ọ̀hún ẹ súnmọ́ mi kẹ́ ẹ wá fìtí gbéyàwó ọ̀rọ̀ bí n bá rántí dáadáa wọ́n rántí pé ọgbọ̀njọ́ oṣù keje ọdún 1877 ológun yìí bẹ̀rẹ̀ bí eré ẹ mọ̀ pé ọwọ́ gẹ́gẹ́ ní síwájú ojó kí nǹkan kan tó ṣẹlẹ̀ nǹkan kan ní ó ṣáájú ogun tó dópin ní ọjọ́ 14 oṣù kẹta ọdún 1893 ẹ mú gègé kẹ́ ẹ mú tákàndá ẹ mú kálámù kẹ́ ẹ kọ nǹkan lẹ̀ lálẹ́ tòní. ogun yìí fẹ́ dẹ̀ ìyapálẹ̀ láàrin ọmọ Yorùbá nítorí pé wọ́n pínra wọn ní ibùdó lórí ogun Kírìjí Ìgbàjọ Ìwó Ọ̀fà àwọn ará Ọ̀yọ́ ìlú Mọdákẹ́kẹ́ àti ìlú Ìbàdàn agbọ̀n kan náà jọ wà o àwọn ìwo náà wá kóra wọn papọ̀ sójú kejì tán jọ ń bára wọn jà gbogbo Èkìtì pátápátá ìlú Ìjẹ̀ṣà gbogbo àwọn tó jẹ́ Ìjẹ̀ṣà lápapọ̀ Àkúrẹ́ àpapọ̀ gbogbo Àkókó àwọn Ẹ̀gbá àwọn náà ṣe bẹ́ẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wọn Ìlá Òbò Ẹ̀kẹ́ diwọ́ o Ìlá náà gbìyànjú agbára wọn láti ṣàtìlẹ́yìn yìí Ìlọrin àwọn náà jà fitafita ìlú Ilé-Ifẹ̀ náà wà ń bẹ̀ ẹ wá jẹ́ n ṣàlàyé fún yín lálẹ́ òní bí tán ṣe jẹ́ ni pé ìjà ló bẹ̀rẹ̀ láàrin ìlú Òkèmẹ̀sí Èkìtì àti ìlú Ìbàdàn gbogbo àwọn tí wọ́n ń sọ Yorùbá tó jẹ́ Yorùbá Ọ̀yọ́ àwọn lẹ́rí tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìlú Ìbàdàn yìí pé ọ̀kan náà ni wá tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n náà kóra wọn jọ sójú kan ọmọ Yorùbá ni wọ́n o ṣùgbọ́n ìsọwọ́sọ Yorùbá àti wọn ó fẹ́ yàtọ̀ sí ti àwọn yòókù gédéǹgbé tó túmọ̀ sí pé èdè wọn súnmọ́ra wọn Èkìtì Ìjẹ̀ṣà Àkókó Àkúrẹ́ Ẹ̀gbá Ìjẹ̀bú Ìlá Ìgbómìnà Ifẹ̀ lékelékè ò torí Ọlọ́run tẹ̀lé màálù ní tí ó jẹ́ ní wá ìlú Ìlọrin tó papọ̀ mọ́ ogun Èkìtì yìí láti ṣàtìlẹ́yìn f'Èkìtì
kì í ṣe torí nǹkan méjì torí wípé Ọ̀yọ́ ti sọ agbára wọn nù ní ọdún 1835 ni sọ́wọ́ Ìlọrin nípasẹ̀ Àfọ̀njá àti Álímì ìtàn ọjọ́ míì nu. wọ́n fẹ́ fi èròǹgbà yìí tó wà lọ́kàn Ìlọrin àtẹ̀gbá tán fi ṣàtìlẹ́yìn fẹ́kìtì ni pé táwọn bá lè ja ìjà yìí lájàṣẹ́gun àwọn ò fagídí gba èkù ìṣàkóso àwọn ò jẹni tí ó mọ pàṣẹ lórí àwọn ìlú tó ń bẹ́ẹ̀lẹ̀ Yorùbá. nílùú Ìbàdàn n tó bí ogun ni pé Ìbàdàn ní ń gba ìṣákọ́lẹ̀ àwọn ìlú tó ń bẹ ní Èkìtì lásìkò tí mò ń sọ yìí. ṣùgbọ́n bí sìgìdì ò bá tẹ yóò nìkan gbé òun rodò lọ wẹ̀. òun ló dífá fún àwọn ajẹ́lẹ̀. àwọn ìwo là ń pè lájẹ́lẹ̀? àwọn ẹ̀ṣọ́ bíi ológun tí a máa ń rán lọ láti lọ gba ìṣákọ́lẹ̀ wá ìyún látijọ́. àwọn ìwo ni wẹ̀fà? àwọn ẹrú tó wà láàfin tá a ti tẹ̀ lọ́dàá nítorí kán má bàa lè wọlé tí ayaba kán má bàa lè wọlé tó lórí àná ń pè ní wẹ̀fà. àwọn ìwo náà wá ń pè lẹ́rú? ẹrú lẹ́ni tán kó látojú ogun tàbí tí ẹni tó lówó ta olówó ẹrú tó fi owó rẹ̀ rà. ẹ mọ̀ mú kínní pọ̀ mọ́ra wọn lálẹ́ tòní ẹjọ́ yẹn dáadáa. nígbà tí ogun yìí ó bẹ̀rẹ̀ kò sérí ẹni tá à ń pè ní Ààrẹ Látòósà. ta ni Ààrẹ Látòósà? irú èèyàn wo ni Ààrẹ Látòósà jẹ́? ẹ wá gbọ́ wìnrìnwìnrìn lọ́rọ̀. Ààrẹ Látòósà jẹ́ ọ̀kan lára àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ nílẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò 15 ló ti jẹ nílẹ̀ Yorùbá. lára wọn la ti rí Tóyè jẹ. a rí Samuel Ládòkè Akíntọ́lá. a rí Moshood Káṣímọ̀wọ̀ Láwálé Abíọ́lá. Àfọ̀njá wà níbẹ̀. a ní Kúnmi Ìjàyè. a ní Òjó Aburúmọ̀kú. lára àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ní. Látòósà, Ààrẹ Látòósà lásìkò ìgbà tí ipò sílẹ̀ nílùú Ìbàdàn láti jẹ baálẹ̀, àjọ̀bọ́ ló yẹ kó jẹ láàkó ọ̀hún ṣùgbọ́n kò sí mọ́. eléyìí ló mú kí Ààrẹ Látòósà wá jẹ baálẹ̀. baálẹ̀ tí Ààrẹ Látòósà jẹ yìí Ọbádòkè Látòsísà òun làpèjá ọkọ rẹ̀. àyípadà nínú gbólóhùn pípè òun làwọn èèyàn ṣe é pè ní Látòósà. bí mo ṣe ń tó lé ní tèrè èjì tèrè òun ẹ̀ mọ̀ bá ń kọ́lẹ̀. akíkanjú ni Látòósà nítorí pé lásìkò tí mò ń perí yìí ó lọ́wọ́ nínú ikú tó pa ìyálóde kejì nílùú Ìbàdàn tí gbogbo yín mọ̀ sí Ẹfúnṣetán Aníwúrà. lóòótọ́ àti lódodo l'Ẹfúnṣetán Aníwúrà ṣe ọmọ ìlú Ìbàdàn ṣùgbọ́n òun ò lọ́bẹ̀ lálẹ́ òní o. ọmọ Ìkìjà Ẹ̀gbá ni tó bá dọjọ́ míì odidi ìtàn ni n tó gbedelu Ìbàdàn wọ́n mú wá. ẹ gbọ́ Látòósà ń ráwọn ajẹ́lẹ̀ lọ sí Òkè Mẹ̀sí Èkìtì láti lọ mọ́ gba ìṣákọ́lẹ̀. wọ́n ní béwé bá ti pẹ́ lára ọṣẹ ìgbìyànjú àti dọ́ṣẹ́ ni bẹ́rù bá pẹ́ ńlé àfira rẹ̀ pé ọmọ bá a kò bá tó. ọwọ́ àwọn ajẹ́lẹ̀ yìí ti ń ranlẹ̀ lára àwọn ọmọ ogun Ààrẹ Látòósà ní Balógun Ìbíkúnlé wà. mo kí ọ lálẹ́ tòní
ìbíkúnlé samuel arúgbó bọ́ìsì òǹdúgbòyè ọmọ òkè ìbàdàn, ìbíkúnlé emmanuel eléré ọba òǹdúgbòyè ọmọ òkè ìbàdàn. ẹ kú àjálẹ̀. lára àwọn balógun ẹ̀ ní balógun ọ̀ṣungbẹ̀kún wà. lára àwọn balógun ẹ̀ ó ní balógun àjàyí ògbórí ẹ̀fọ́n wà. ọ̀rọ̀ di bí eré lọ́dún náà lọ́hùn-ún nígbà tíjà ó bẹ̀rẹ̀ lọ́gbọ̀njọ́ oṣù keje. nígbà Ògúngìrìjò gbéra sọ ní ọgbọ̀njọ́ oṣù keje ọdún 1877. àwọn ajẹ́lẹ̀ tí Látòóṣà rán lọ sí Èkìtì pé kán máa gba ìsákọ́lẹ̀ wá. ọ̀nà ṣe bẹ́ẹ̀ o tánbà àfẹ́sọ́nà ẹni tí í ṣe ọmọọba ìlú Òkè Mẹ̀sí náà ṣe bẹ́ẹ̀ náà ṣèkà fún un. wọ́n ṣe bẹ́ẹ̀ fipá bá lò pọ̀, wọ́n ṣàṣemọ́ṣe pẹ̀lú ẹ̀. ọmọ ẹran la wá rà, owó la wá sìn, ọmọ ẹran ṣèdégbá. ó ń lọ̀rọ̀ tó jáde lẹ́nu ọmọọba ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ Fábùnmi. akíkanjú lòun náà, ìsákọ́lẹ̀ lẹ́wọ́ àgbà ó ṣe di pé à ń fàyẹ ẹni nítan. ọ̀rọ̀ ẹ ló bí nínú, ó ta mọ́ra, ó dìde fùú, ó kọjá sí ibùdó àwọn ajẹ́lẹ̀. ẹ̀yin èèyàn mi kí n mọ́ tàn yín, nígbà tó dé ibùdó ọ̀hún ó gbìyànjú gẹ́gẹ́ bí akíkanjú, ó ṣe bọ́sẹ̀ ṣe sojú, gbérígbérí sì gborí lórí àwọn tó bá nínú ibùdó ọ̀hún nígbà tán yòókù fẹsẹ̀fẹ. brọ́dà mi, mo ti rí yín bẹ̀ ń òkú ní wáìntì adé fọ́mìrọ̀ agbára ní gbogbo Port Harcourt Bayelsa dákọ̀ ráyè ẹ ṣe ẹ̀kọ́ àjálẹ̀ o. Adéwálé Adédayọ̀ rẹ̀ agbólóhùn bí ọ̀jẹ̀. mo ń kí yín káàbọ̀ sójú òpó Facebook ọ̀hún Diamond 88.5 FM. òun lẹ́yìn máa wò mí ketekete lójú òpó Facebook. nígbà tó ṣe bẹ́ẹ̀ tó fi gbérígbérí tó fi gbérí lórí àwọn ajẹ́lẹ̀ yìí, wọ́n padà sílùú Ìbàdàn. wọ́n lọ mú sẹ́jẹ̀ǹ tó rán wọn pé Òkè Mẹ̀sí Èkìtì ò ṣe dúró sí mọ́ o. àwọn ti ṣàṣerége, ó ti diṣọ atayanyan. ṣùgbọ́n bá a ṣe ronú sọ̀tọ̀ọ̀tọ̀, bí ààrẹ Látòóṣà ṣe ronú lọ́jọ́ náà lọ́hùn-ún ó sọ̀tọ̀. ara ìrònú ẹ̀ náà ló padà ṣekú pa. ìtàn yìí ni ó gbé ń débẹ̀, ṣùgbọ́n wọn ò tí ì gbabẹ̀ lọ. nígbà tí ààrẹ Látòóṣà gbọ́, ó ní mo májá lọ́wọ́ ẹ̀ nà án. a jẹ́ pé bí n bá májá lọ́wọ́ èmi gan lẹ̀ bá kẹgbà yá. mo rán yàn ń sẹ́. ẹ̀ ń bá wí tó báyìí, a jẹ́ pé tẹ òfin mi lójúmọ́lẹ̀. ẹ fọwọ́ pa idà òfin mi lójú. ẹni tí mo ránṣẹ́ kọ́ lẹ bá wí, èmi lẹ bá wí. wọ́n lè ròǹgbà àti ròrí tó wá sórí ààrẹ Látòóṣà. inú bí ààrẹ Látòóṣà, ó wí fáwọn ajẹ́lẹ̀ wọn pé ó yá ẹ kọjá lọ sókè Mẹ̀sí Èkìtì, ẹ lọ kógun yá wọn. ó sígun, ó ní ẹ lọ bá wọn. Fábùnmi Òkè Mẹ̀sí Èkìtì náà kú rèé, ó ti mọ ohun tó ṣe. ó ti mọ̀ pé àgbò tó tàdí mẹ́yìn agbára ni ó lọ mú wá. òun náà ti tètè ta mọ́ra. ó ti ránṣẹ́ sí àwọn oríṣiríṣi jagunjagun níbi tá a ti rí Ògèdèngbé Agbógungbòrò lára àwọn akínkanjú tó ránṣẹ́ sí pé ó mọ̀ ti dé, ìṣẹ̀lẹ̀ ti ṣẹ o, bó o lẹ́ẹ̀sì gbà wọn. ó ránṣẹ́ káàkiri gbogbo ìlú Èkìtì
gbogbo wọn wí pé n tó bá ti dé bí abọ́yadé gbogbo ọlọ́yà báyìí pátá òun náà ló ń ṣe o n tó bá ti dé bókè mẹ́sì èkìtì gbogbo èkìtì lápapọ̀ ló dé bá àwọn ṣe àmọ́ wòran àfi kàn ṣùgbà rẹ̀ bẹ́kìtì ṣe ṣùgbà rẹ̀ rèé o lógún bá dogun èkìtì parapọ̀ gbogbo èkìtì bá parapọ̀ láti ṣàtìlẹ́yìn fókè mẹ́sì ààrẹ látòósà náà sígun wọn kógun délùú èkìtì ìjàjàkú àkátá bẹ́ẹ̀lẹ̀ ọ̀rọ̀ dìbò ló ya mi ọ̀rọ̀ dẹni orí yóò dilé ẹni tí ò rà dẹni tó san ẹ̀jẹ̀ sùn aláìṣẹ̀ fara káásá ìjà ń le tó bẹ́ẹ̀ gẹ́ débi pé èkìtì láwọn ò ní gbà ìbàdàn náà láwọn ò ní sinmi àfi bọ́n bá jẹ wọ́n run tán ọjọ́ burúkú èṣù gbomi mú ọgbọ̀njọ́ oṣù kejì ọdún 1877 ìjọ ń lágbára mò ń bọ̀. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jàgbá gbogbo tàdá ìbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jàgbá gbogbo tàdá ìbá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọmọ wọn kọ́ wọn á bòmí sóòrù lẹ́tọ̀ mi bá ti ń kán wọn á gbọ́mọ síbẹ̀ yẹn bòmí yẹn máa kán lé wọn ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje bójọ́mọ̀ kọ́ bó bá sì jẹ̀tà lé àṣírí máa tú civilization ló jágbá gbogbo tàdá ìbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ìbá. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun ìyàwó sìnkì tán bá mú débi àrò tí ó ní náà. ẹ káàbọ̀ padà ètò ń tẹ̀ sọ́wọ́ wájú ẹ máa ń bọ̀ lójú òpó Facebook kẹ́ wá máa wò mí níbi tí mo ta gbangba yíká ilé ta gbangba yíká oko sí ibẹ̀ mo lé tọ́sí táwọn èèyàn ti ń wò mí bíi kan mọ̀ ń jáde n ó kábàárà bó ṣẹ̀kẹ̀rẹ̀ yóò dàtọ̀ fún ẹlẹ̀ lálẹ́ òní ó dà ẹ gbọ́ fúngbáfúngbí ọ̀rọ̀ lálẹ́ òní ṣẹ̀kẹ̀rẹ̀ wá dàtọ̀ fún ẹlẹ̀ wọ̀yọ̀wọ̀yọ̀ Adéwálé Adédayọ̀ agbólóǹbí ọ̀jẹ̀ àlùjànnú ènìyàn tí dẹ̀rù bara rẹ̀ láàjìn nígbà tó gùn àwọn bẹ̀rẹ̀ àwọn Èkìtì náà ti tètè múra lẹ́ẹ̀dógún wípé yóò dèṣù yóò di wàhálà wọn níbẹ̀ bá ṣẹ́gun ẹ̀ gbọ́dọ̀ wálé ọ̀rọ̀ àwọn jagunjagun ìlú Ìbàdàn wá di wípé bọ́n bá ṣẹ́gun ilé òní ṣe lọ ìlú Ilé-Ifẹ̀ àti ìlú Iléṣà Ìjẹ̀ṣà lápapọ̀ Àkókò Àkúrẹ́ gbogbo wọn ti darapọ̀ mọ́ Èkìtì Ìlọrin ti darapọ̀ nítorí pé nígbà tí Ọ̀yọ́ àkọ́kọ́ tó ti ṣubú
ìyún sọ́wọ́ Ìlọrin ní ọdún 1835. òun náà ni gbogbo ẹ̀ ti dìbò ló yá mi o. Ọ̀yọ́ mélòó ló wà? tẹ́ ẹ bá ń gbọ́ tán bá ń pe Ọ̀yọ́ lónìí, Ọ̀yọ́ kẹta là ń lò lọ́wọ́ lónìí. Ọ̀yọ́ tá a tẹ̀dó nípasẹ̀ Ọ̀rànmíyàn, òun là ń pè ní Ọ̀yọ́ ilé. nípasẹ̀ Ọ̀yọ́ tó tú yìí, òun ló gbé ìlú Mọdákẹ́kẹ́ débi wọ́n wà lónìí. ọ̀rọ̀ òní kọ́ nìyún ọ̀rọ̀ ọjọ́ míì ni. nígbà tó di pé wọ́n kógun jà wọ́n, àwọn ará Ìbàrìbá, àwọn Núpé, wọ́n kógun jà wọ́n lọ́yọ̀ọ́ ilé. wọ́n kó wọn lẹ́rù. ó ń lọ́yọ̀ọ́ ilé fi tú. ṣùgbọ́n ìjọ tí wọ́n bá wọnú ìtàn Ọ̀yọ́ lọ ni wọ́n fọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀. Ọ̀yọ́ kejì lọ́yọ́ Ìgbòho. Ọ̀yọ́ ilé ò ṣeé dé mọ́. Ọ̀yọ́ Ìgbòho ó wá di ibì kejì tán lè dúró sí. ibi tá a mọ̀ sí Ọ̀yọ́ ilé tẹ́lẹ̀ yìí, òun làwọn kan máa ń pè ní Kàtúngà. Ọ̀yọ́ fẹ̀ lásìkò tí mò ń sọ ìtó bẹ́ẹ̀ débi pé níbi agbègbè Ìlọrin ohun tẹ́ ẹ bá fẹ́ kọjá, tẹ́ ẹ fẹ́ gbabẹ̀ kọjá lọ sí ọ̀nà Jẹ́bà, agbègbè ibẹ̀ ni Ọ̀yọ́ Kàtúngà wà ń gbà náà. ìjọ tó didi ìtàn bá gbé mi lọ ìlú Ọ̀yọ́, wọ́n fọ wẹ́wẹ́, wọ́n sì ná pánà yẹn lórí ẹ̀. ẹ sàmọ́ bá ń dọ́gba ní gbogbo agogo 10 ọjọ́ àìkú Sunday ní ìkànnì Diamond 85 FM. ẹ ní gbàgbọ́ dànù kankan bó ti wulẹ̀ ó kéré mọ́. Ọ̀yọ́ tá ń lò lọ́wọ́ lónìí, Àgọ́dọ̀yọ́, Ọ̀yọ́ Àtìbà, nítorí pé ọba tó jẹ́ nígbà tí Ọ̀yọ́ tuntun yìí dé, ó ní Àtìbà àtọba tẹ́lẹ̀. ń tó jẹ́ ń ṣàlàyé yìí, ó ní pé ìṣubú Ọ̀yọ́ kejì ní ọdún 1835 sọ́wọ́ Ìlọrin nípasẹ̀ Àfọ̀njá, ó ṣàkóbá lọ́pọ̀lọpọ̀. eléyìí ni Ìbàdàn fi fẹ́ lu eléyìí láti fi fẹ́ mọ́ lọ́wọ́ agbára, kó jẹ́ gẹ́gẹ́ bí ibi tí àwọn èèyàn ó rí ní ìlú alágbára káàkiri nílẹ̀ Yorùbá, nítorí pé ìlú Ọ̀yọ́ ni wọ́n ń gbé adé ọ̀hún fúngbà náà nípasẹ̀ ogun jíjà. ipasẹ̀ ogun jíjà òun lọ̀yọ́ fi ń kó ọ̀pọ̀lọpọ̀ ìlú lẹ́rú. Ìdà Ọ̀mì, àwọn apá kan ní Bàrìbà, àwọn apá kan Tápà, òun lọ̀yọ́ ti kó lẹ́rú gbogbo ìgbà tí mò ń sọ yìí. tẹ́ ẹ bá sì gbàgbé pé nípasẹ̀ pé Ọ̀yọ́ ó súnmọ́ Núpé, Ọ̀yọ́ ilé ni mò ń perí o. ó súnmọ́ Núpé, òun ló mú kí Ọ̀rànmíyàn tó jẹ́ olùdásílẹ̀ ìlú Ọ̀yọ́ kó fẹ́ ìyàwó torúkọ rẹ̀ ń jẹ́ Tòròsí. mo kú òun bẹ̀rù, mo wá padà wá sínú ìtàn ogun Kírìjí. ogun ọ̀hún bẹ̀rẹ̀ ibùdó ọjà tán fi ṣe ibùdó ọjà onílùú Ìgbàjọ. Mọdákẹ́kẹ́ ti ṣàtìlẹ́yìn fún Ìbàdàn, àwọn náà fẹ́ kógun ẹ̀yìn já ìlú Iléṣà àti ìlú Ilé-Ifẹ̀ kán lè bá a mọ bá ìlú Ìbàdàn, kán lè mọ bá wọn ṣẹ́gun bọ̀ látẹ̀yìn. Ọ̀fà rèé, àwọn náà ti darapọ̀ mọ́ Kírun, àwọn ń gbèjà
láti lé Èkìtì padà sẹ́yìn láti mọ́ lè jẹ́ kí Èkìtì kọjá ibi tán wà pẹ̀lú bó ṣe ń jà rìnrìn bọ̀. Àwọn ará Ìlọrin ni wọ́n ń bọ̀ wá tán ń bọ̀ wá yìí tán ń bọ̀ wá jagun wọ́n fẹ́ gbè sẹ́yìn Èkìtì ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn ọmọ Ìlọrin tán ń bọ̀ wá gbè sẹ́yìn Èkìtì ńgbà náà ná bógun ọ̀hún lọ. Eléyìí la pété bẹ̀ ní orúkọ ogun Jálùmí ti wáyé ṣùgbọ́n wọn ò ní tí ì kánjú lọ bẹ̀. Ogun bẹ̀rẹ̀ ìjà bẹ̀rẹ̀ lọ́dún 1877 1878 ìjà bẹ̀rẹ̀ ó ń tẹ̀síwájú. Ìlú Èkìtì ò sinmi Ìbàdàn náà ò sinmi kàkà kó rọ̀ lára Ìbàdàn níṣẹ́ ni ààrẹ Látòsà tún sí àwọn balógun lóní kàn máa wọlé síbùdó ibi tán ti ń jagun ọ̀hún. Àwọn tán jẹ́ ọmọ ìlú Èkìtì àti àwọn ọba aládé wọn wọ́n fẹnu kò wọ́n láwọn ò ní wòran. Wọ́n ní gbogbo àwọn ọmọ tán ń jagun yìí tán jọ̀dọ́ làwọn ò rí i dájú sáká pé àwọn ṣàtìlẹ́yìn fún. Ẹnu wọn kò. Àwọn ìwo náà wá jẹ́ olórí ogun. Fábùnmi Òkèmẹ̀sí nígbẹ̀yìngbẹ́yìn tó padà di ọwá oyè ti Ìmẹ̀sí ilé. Ògèdèǹgbé Lújẹ̀sẹ̀ tilẹ̀ Iléṣà. Òdú láti Ọ̀gbàgí Àkókó. Àwọn tán jẹ́ aṣíwájú ogun fún àwọn apá Èkìtì parapọ̀ rèé. Káràrà láti ìlú Ìlọrin. Adéyalé òun ló léwájú àwọn ọmọ ogun tán wá láti ìlú Ìlá àti Ìgbómìnà. Erinfọlámi agbénijà bí Ògùn ó náà wà lára wọn. Ọ̀nà fọwọ́ kàn láti Ìjẹ̀bú wà ń bẹ̀. Ológun látọ̀wọ̀. Ògúnbùlù láti Àìsègbà ó ń bẹ lára wọn. Ẹ̀yin èèyàn mi, ìlú Ìbàdàn wọ́n ní ọmọ ogun tó tó 180,000 180,000 soldiers. Olólóyìnbó ń pè é. Àti gbogbo Èkìtì àti Ìjẹ̀ṣà àti gbogbo àwọn tán parapọ̀ lọ́mọ ogun fún Èkìtì parapọ̀ gbogbo wọn ò ju bíi 75,000 lọ 75,000. Ọ̀pọ̀ èèyàn ń pè ọ́ lóun gbàgbọ́ ya ń gbé oníwà àgbétìbí ṣe wíwọ́. Lára àwọn tán léwájú ogun fún ìlú Ìbàdàn ó ń Láàrẹ Ọ̀nà Kakanfò, Ọba Ládòkè Látòsà tá a mọ̀ sí Látòsà, Àjàyí Ògbórí Ẹfọ̀n, Balógun Kúpolú náà wà ń bẹ̀. Balógun Àlì òun ló síwájú àwọn ọmọ ogun wá láti Ìwó. Balógun Àjàyí Ọ̀ṣùngbẹ̀kún ó náà gbẹ̀yìn. Ṣùgbọ́n kí ló bí ogun Kírìjí yìí? Kí ni Èkìtì fi gbára wọn lọ́wọ́ ìpẹ̀kun pẹyẹpẹyẹ ìlú Ìbàdàn tán fi ṣẹ́gun wọn? Kí ni tí wọ́n ṣe tí wọn ò fi borí ìlú Èkìtì? Bó ológun Jálùmí ṣe wá wọnú ogun Kírìjí? Kí ló mú kí àwọn ọmọ ogun Ìlọrin tán wá kí ló mú kán parẹ́ sójú omi? Ibẹ̀ láti mú lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ nǹkan mú ìpè méjì ìpè mẹ́ta
lórí ìwọ̀nba tí mo wí ọ̀hún bó bá yé yín 0916 159 1011 tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ á bẹ̀rẹ̀ lórí tó bí orúkọ Kírìjí ibùdó tó lékàlùkù wọn dúró sí àti bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbógun tira wọn. ẹ̀lò ẹ̀kú àjálẹ̀ ó kọyìn ibi tẹ̀ tí ń pè. ẹ̀lò ó kọyìn ibi ẹ̀ tí ń pè. ẹ̀lò ẹ̀kálẹ̀. ẹ̀kálẹ̀ ó kọyìn ibi ẹ̀ tí ń pè wáyìí. ó kọ́ mi ní àdúrà láti lè sá. ó yá à ń gbọ́ yín o lẹ́nu wọn bá tẹ́ ẹ ti rí gbọ́ nínú ogun Kírìjí yìí táàmù tẹ̀ wájú lọ́sẹ̀ tí ń bọ̀ ǹjẹ́ ẹ ti rí nǹkan kan ǹjẹ́ ẹ ti rí nǹkan kan mú nínú ọ̀rọ̀ yìí. kódà mo gbádùn ètò yín gan. ẹ ṣé gan ni. mo lọ dé ijọ́ mẹ́jọ á tún tẹ̀síwájú láti gbọ́. àmín ẹ ṣé gan ni. hello ẹ káalẹ́ ta ló wà ń bẹ̀. ẹ káalẹ́ ti wà ń bẹ̀. hello ẹ kú ètò. ọlọ́run ló ń tò. Abdulsalam Nurain láti Lisa. ó yá àmọ́ ń gbọ́ yín o kí lẹ ti rí mú. mo gbádùn ètò yẹn dáadáa but ìdí kan fẹ́ tún pẹ́lẹ́ láti fi kàn ẹ dákun àwọn kan yẹn tí kò tún lè mọ ní problem lè díẹ̀. ẹ lè mọ. tí wàhálà ò lè tẹ̀lé díẹ̀ pẹ̀lú Yorùbá àbí Ọ̀yọ́ àti Èkìtì kankan. ẹlòmíràn máa wò pé di nǹkan báyìí tẹ̀lé ńgbà báyìí kìíní kan tẹ̀lé báyìí gbà bíi báyìí. ẹ dákun sí ẹwà sáà mi nítorí ni mo ti lè sọ náà mo ti sọ yìí. ń tẹ gbìyànjú láti sọ ó ti yé mi ètò yìí kò sí fún láti dá wàhálà lẹ̀ ṣùgbọ́n láti jẹ́ kí àwọn ọmọ Yorùbá kan ní òye ìmọ̀ ìtàn eléyìí tí wọ́n ti ń gbọ́ ṣùgbọ́n tàn án mọ́ bó ti ṣẹ̀ àti bí tàn án ṣe jẹ́ láì figbá kan bọ̀ kánú la ṣe ń tàn mọ́lẹ̀ sí ẹ̀ka àlẹ́ òkò yín ibi ẹ̀ tí ń pè ẹ̀ka àlẹ́ ti wà ń bẹ̀. ẹ̀lú ẹ̀ka àlẹ́ o. ẹ̀ka àlẹ́ òkò yín ibi tẹ̀ tí ń pè wá yìí. olórí ìsọ̀nà àgbẹ̀rẹ̀ láti ìlú mi sí ilé. ó yá mò ń gbọ́ yín ẹ̀ka àlẹ́ o. ẹ pé ètò o. ọlọ́run ló ń tò ó. ẹ ní ṣe ètò ṣe o. àmì àṣẹ Èdùmàrè àwíṣe àfọ̀gbọ́n. láká yí ọ̀sìn mọ́lẹ̀ àbá máa tó yín sọ́nà. àwíṣe àfọ̀gbọ́n ó ṣògùn àrò. ẹranko ọmọnìyàn yè. ó yá mò ń gbọ́ yín bá mi ẹ tẹ̀ wájú. ẹ dákun ẹ jọ̀ọ́ mo tan rédíò ni mò ń gbọ́ púrógírámù ẹ bá a ṣe dáadáa. ṣé mo pé ìlú mẹ̀sí ilé ló kù ní Paris. ẹ jọ̀ọ́ ẹ bá a tẹ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí dáadáa. gbogbo ẹ̀ náà ni wọ́n na pánà yẹn dáadáa. ó ti mógun wọn ó ti mú ọ̀tẹ̀ wá. lórúkọ Ọlọ́run. wọ́n na pánà yẹn dáadáa wọ́n na pánà yẹn dáadáa. ẹ̀lú ẹ̀ka àlẹ́ ó kọyìn ibi tẹ̀ tí ń pè. Bọ́lájí Yọ̀dá láti Ẹ̀dẹ́. ó yá mò ń gbọ́ yín o. ètò dídàrú mi lọ́wọ́ ẹ mọ̀ ṣe rere. àmín. sẹ́ẹ̀rì ìbàdí mo ti gbọ́ ìtàn kan nígbà kan pé ogun jálumi ó ṣẹlẹ̀ ní nisa. bóyá tẹ́wá fi tẹ̀kírun sí i torí ọmọ kírun ni mí. tẹ́wá fi tẹ̀kírun mo wá padà rántí rẹ̀. ṣùgbọ́n mo ilé tẹ́fẹ́ padà sọ ẹni ó di ọ̀sẹ̀ tí ń bọ̀. ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ni wọ́n mú gbogbo bẹ̀ níbẹ̀. ẹ dákun ẹ tún débẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ o. ó dà. ètò máa tó ẹ ṣe odúpẹ́ o. àmín ẹ wò ó. ètò máa tó. ẹ ṣe gan ni ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n máa lọlé lálẹ́ ètò ní nítorí pé ilẹ̀ ti ṣú agbèmí ṣe tó ń rè lóò dárò àlùkò mi ṣe tó ń rè lóò kó sùn lẹ́kẹ̀lẹ́kẹ́ Adéwálé Adédayọ̀ ṣe tó ń rè lóò kẹfun ọmọ wọn ní Mọdákẹ́kẹ́ Àkọ́ráyọ̀ ọmọ ogun tẹ̀lúdọ̀ ọmọ akin lójú ogun àti òfìjàgbòde bíjà ò bá sí mọ́ máa lọ tẹ̀lú ìdákẹ́jẹ́ dó máa wá wo bàbá ńlá kó bàbá ẹni máa tọ́ mi ẹni mi kòkò tí ara rẹ̀ lómì ilé ń tó lọ ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook wọn ní fi ń ṣàwátì ẹ̀rí olúwa Hafiz Razak Azeez Kòṣewu Lawrence Ọlánrewájú Debbie Oyeniyi Olúwaṣèyí Àdìó Abíọ́lá Bolúwatifẹ́ àti gbogbo yín pátápátá ó ní mo ṣe bẹ́ẹ̀ tí mo kí lójú òpó Facebook ẹ pàdé mi tó bá ti dàgọ́ 10 lọ́jọ́ àìkú Sunday tí ń bọ̀ lórí àtúpalẹ̀ àrọ́bá ká tó mọ̀ tẹ́ sọ́wọ́ iwájú wọn ó fọ́ ìtàn túútú èmi pẹ̀lú rẹ́tọ̀ lájọṣe lálẹ́ tòní ó kọ̀ mi ò tí ì yí padà ẹ lọ sọ nígboro ẹ lọ sọ lọ́jà wípé Adéwálé Adédayọ̀ akọni nínú ìran ọmọládé òun ló ń tu tó sì ń fọ́ túútú fún yín lórí ètò ní ìkànnì Diamond 88.5 FM títí dọjọ́ mẹ́jọ tá láǹfààní láti pàdé àjọfà ìkú àjọfi dẹ́gbẹ̀rà ni o.
àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn